A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti gbógun ti ìwà ìbàjẹ́ kí wọ́n sì rí owó ìlú tí wọ́n ṣe báṣubàṣu gbà padà, àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti yọ̀ǹda ₦279 million fún gbọ̀ngàn Wọlé Ṣóyínká Center for Culture and Creative Arts tí a mọ̀ sí National Theatre tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ayẹyẹ ìyọ̀ǹda yìí wáyé lánàá ní ẹkùn iléeṣẹ́ EFCC tí ó wà ní Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn Délé Oyèwálé ní àjọ yìí ti ṣàlàyé wípé ọdún 2009 ni àwọn gba ìwé ẹ̀dùn ọkàn petition láti ọ̀dọ̀ Kabir Yusuf tí ó jẹ́ General Manager àti CEO àná fún National Theatre tako ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọmọọba Benjamin Apugo àti àwọn mìíràn wípé wọ́n gba iṣẹ́ àkànṣe tí iye rẹ̀ lé ní ₦299 million láti Ministry of Tourism, Culture and National Orientation fún iléeṣẹ́ Techno Expository Nigeria Limited láti fi ṣe àgbékalẹ̀ iṣẹ́ gate, sand filling àti reclamation ní National Theatre. EFCC ní ìwádìí ṣe àfihàn wípé afurasí Yusuf Ahmed Attai lo agbára rẹ̀ gẹ́gẹ́ bí adelé General Manager National Theatre fi yọ̀ǹda owó tí ó lé ní $334 million fún agbaṣẹ́ṣe tí ó kọjá $34.5 million tí wọ́n jọ ṣe àdéhùn rẹ̀ tẹ́lẹ̀. Ìwádìí síwájú sí i ṣe àfihàn wípé iṣẹ́ $55.9 million nìkan ni ó ṣe tí ó fi kù $243.7 million láti ṣe. Bákan náà ni afurasí kọ̀ àti dá $34.5 million àpọ̀jù owó tó lé lórí owó tí wọ́n san fún un padà. Lẹ́yìn tí ìwádìí parí ni wọ́n gbé afurasí lọ ilé-ẹjọ́. Níbi ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ ni wọ́n ti rí àpapọ̀ owó tí ó tó $279 million gbà ní ọwọ́ rẹ̀ fún àǹfààní olùṣẹ̀sùn. Níbi àgbékalẹ̀ owó yìí ni alága àjọ EFCC Ọlá Olúkóyèdé tí adelé adarí ẹkùn Èkó Báwa Usman Katungo ti sọ àsọdájú àfojúsùn àjọ wọn láti rí dájú wípé wọ́n yanjú gbogbo ohun tí ó bá ní í ṣe pẹ̀lú owó ìlú kí wọ́n sì dá padà sí ọ̀dọ̀ ẹni tí ó tọ́ sí. Wọ́n wá rọ àwọn alámòjútó gbọ̀ngàn Wọlé Ṣóyínká Center kí wọ́n lo owó tí wọ́n rí gbà yìí dáadáa nítorí àwọn kò lè jìyà àti rí owó gbà kí wọ́n má mọ ìwúlò rẹ̀. Ìdí nìyí tí àwọn fi ní kí wọ́n sọ ohun tí wọ́n fẹ́ fi ṣe nítorí àwọn máa ṣe àmójútó rẹ̀. Wọ́n ní ọmọ Nàìjíríà máa nífẹ̀ẹ́ àti mọ ohun tí àwọn fi owó tí àwọn bá rí gbà padà ṣe. Àwọn á máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè fún àǹfààní ọmọ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels. Lánàá ni ẹlẹ́rìí láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC sọ fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá wípé àpò ìkówósí tí wọ́n tọpinpin dé ilé ìtura Rayyan jẹ́ ti ọmọkùnrin AGF àná Abubakar Malami. Ẹlẹ́rìí tí orúkọ rẹ̀ ń jẹ́ David Ajoma tí í ṣe compliance officer láti ilé ìfowópamọ́ Sterling jẹ́rìí wípé ọmọ Malami Abdulazeez Abubakar Malami nìkan ni ó ń bu ọwọ́ lu sọ̀wédowó signatory sí àpò ìkówósí ilé ìtura Rayyan nígbà tí Aliu Muhammed jẹ́ signatory sí àpò ìkówósí iléeṣẹ́ Metropolitan Autotech Limited. Ajoma tí ó jẹ́ ẹlẹ́rìí àkọ́kọ́ lórí ẹ̀sùn jìbìtì $8.7 billion tó ń lọ lọ́wọ́ tún sọ fún ilé-ẹjọ́ wípé AGF àná kò lọ́wọ́ nínú àpò ìkówósí tàbí ìtọwọ́bọ̀wé tí wọ́n ṣe nípasẹ̀ àpò ìkówósí ilé-iṣẹ́. Ó túbọ̀ ṣàlàyé wípé orúkọ Malami àti ìyàwó rẹ̀ Bashir Asabe kò jẹyọ nínú ṣíṣí àpò ìkówósí ilé ìtura Rayyan àti Metropolitan Autotech Limited tàbí àkọọ́lẹ̀ gbogbo ìdúnàdúrà transactions tí ó ti wáyé. Bákan náà ni ẹlẹ́rìí ṣe àgbékalẹ̀ bank statement aláwẹ́ púpọ̀ 214 page tí ó yànnàná bí owó ṣe wọlé
àti bí ó ṣe jáde síwájú adájọ́ Joyce Abdulmalik tí wọ́n sì gbà á wọlé gẹ́gẹ́ bí ẹsíbít. Àjọ Man ní àkọọ́lẹ̀ yìí ṣe àfihàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ títí kan ìbéèrè fún $500 million owó yíyá láti ọ̀dọ̀ Abdulaziz pẹ̀lú agbára rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso àgbà fún ilé ìtura Rayyan. Ẹlẹ́rìí ní kò sí nǹkan kan nínú owó yìí tí ó wá láti ẹ̀ka ìdájọ́ ìjọba àpapọ̀, àjọ EFCC, Human Rights Commission tàbí àjọ ìjọba kankan tí Malami ṣe àkóso rẹ̀ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí AGF. Bákan náà ni ilé ìfowópamọ́ kò ṣe àfisùn ohunkóhun tí wọ́n fura sí wípé ó tàpá sí àṣẹ ilé ìfowópamọ́ àgbà CBN. Malami, ọmọkùnrin rẹ̀ Abdulaziz àti aya rẹ̀ Hajia Bashir Asabe ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó mẹ́rìndínlógún tí ó dá lórí màgòmágó owó $8.7 billion. EFCC ṣe ẹ̀sùn wípé àwọn olùjẹ́jọ́ jọ dìmọ̀pọ̀ pamọ́ra owó tí wọ́n rí nídìí iṣẹ́ tí ó ṣe lòdì sófin unlawful activities tí wọ́n sì fi owó ọ̀hún ra ọ̀pọ̀lọpọ̀ ilé ní Abuja, Kebbi, Kano àti àwọn ibòmíràn. Ṣùgbọ́n àwọn afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Abdulmalik sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 16 oṣù kẹta fún ẹlẹ́rìí láti Union Bank kí ó wá jẹ́rìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti ní ìbáṣepọ̀ òun pẹ̀lú ẹni tí kò bẹ̀rù Ọlọ́run kìí pẹ́. Bákan náà ni obìnrin àkọ́kọ́ sọ wípé láti bí 40 ọdún tí òun ti fẹ́ Mùsùlùmí Ààrẹ Bọ́lá Tinubu, òun kò lè rántí ìgbà tí àwọn méjèèjì jọ ké mọ́ ara wọn. Olúrẹ̀mí sọ èyí nígbà tí ó gba àlejò ìṣínu àwẹ̀ àti Lẹ́ǹtì tí ó wáyé ní Old Banquet Hall, ilé agbára ìlú Àbújá. Níbi ìṣínu yìí láti rí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀sìn méjèèjì lórílẹ̀-èdè títí kan àwọn aya gómìnà. Obìnrin àkọ́kọ́ tẹnumọ́ pàtàkì àti gbé ní ìrẹ́pọ̀ láì wo ti ẹ̀sìn àti ipa obìnrin fún ìtọ́jú ìran tó ń bọ̀. Níbi ó ti ń bá àwọn adarí obìnrin sọ̀rọ̀ láàrin ààwẹ̀ Lẹ́ǹtì àti Ramadan tó ń lọ lọ́wọ́, ó ṣe àkàwé ìrẹ́pọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti fi gbógun ti ìṣòro ààbò àti ìpínyà. Ó wá ṣe àpẹẹrẹ ìgbéyàwó rẹ̀ ẹlẹ́sìn méjì pẹ̀lú Ààrẹ Tinubu tí ó ti fẹ́ pé 40 ọdún láti fi wàásù ìrẹ́pọ̀ nínú ẹ̀sìn. Obìnrin àkọ́kọ́ ṣàlàyé wípé ó jẹ́ ọjọ́ ayọ̀ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ láti fi kórajọ pẹ̀lú àwọn obìnrin láti oríṣiríṣi àṣà, ìṣe àti ìdílé. Ó ní ó jọ bí ìgbà tí Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n ti kéde ààwẹ̀ Lẹ́ǹtì àti Ramadan papọ̀. Olúrẹ̀mí ní ọ̀pọ̀ nínú wa ni a fẹ́ ẹni tí ẹ̀sìn rẹ̀ yàtọ̀ tí ìbáṣepọ̀ sì dán mọ́rán fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n gbé ìwà entitlement sí ẹ̀gbẹ́ kan. Àwọn Kìrìsìtẹ́nì ní ìwà yìí nítorí wọ́n ní Kristi. A ti rò wípé oore-ọ̀fẹ́ rẹ̀ ti tó, ṣùgbọ́n ènìyàn kò lè gbé láìní ìbẹ̀rù fún Ọlọ́run nítorí Bíbélì ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé ti ṣekú pa bàbá igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Ebonyi, Kelechi Igwe. Bàbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Francis Igwe ní ọba Ndufu-Alike ní ìjọba ìbílẹ̀ Ikwo kí ó tó di olóògbé. Gẹ́gẹ́ bí àlàyé ọlọ́pàá, ọjọ́ Àìkú tí ó kọjá ọjọ́ 1 oṣù kẹta ọdún 2026 ni wọ́n jí bàbá yìí gbé bí ó ti ń lọ ilé ìjọsìn. Nínú àtẹ̀jáde àná ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Joshua Okandu ti ní ikọ̀ ọlọ́pàá bẹ̀rẹ̀ wíwá bàbá lọ́gán tí wọ́n gba ẹ̀sùn lórí ìjínigbé. Èyí ló yọrí sí bí wọ́n ṣe rí afurasí méjì mú. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn afurasí yìí ti jẹ́wọ́ wípé àwọn ti ṣekú pa ọba ní ọjọ́ 2 oṣù kẹta. Lẹ́yìn èyí ni wọ́n mú ọlọ́pàá dé ibi wọ́n sin òkú bàbá sí. Ó kù díẹ̀ kí wọ́n dé ibẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ wọn yòókù ṣínà ìbọn bolẹ̀ sí ikọ̀ ọlọ́pàá. Àwọn ọlọ́pàá náà dá wọn lóhùn pẹ̀lú agbára tí ó ju agbára lọ tí wọ́n fi rí ọ̀kan nínú wọn mú balẹ̀ tí àwọn yòókù fi na pápá bora. Alukoro ọlọ́pàá ní 7 ní àpapọ̀ afurasí tí ọwọ́ bà. Wọ́n rí òkú ọba yìí wú kí wọ́n tó gbé lọ ibi ìgbókùúsí. Ó fi kún wípé gbogbo afurasí ni wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
ilé-iṣẹ́ epo nnpcl ti ṣe àlékún owó jálá epo wọn fún ìgbà kejì láàrin ọjọ́ mẹ́rin. ìròyìn jábọ̀ wípé ọjọ́ àbámẹ́ta ni ilé-iṣẹ́ epo ìjọba ṣe àlékún owó jálá epo sí n967 kúrò ní n960. àlékún tuntun yìí ni ó ti fìdí múlẹ̀ káàkiri ilé epo nnpcl ní àbújá àti agbègbè rẹ̀. síwájú àkókò yìí ni wọ́n ṣe àlékún rẹ̀ sí n960 kúrò ní n875 jálá kan. àwọn ilé-iṣẹ́ epo yòókù ní ìlú àbújá ni wọ́n ti ṣe àlékún owó jálá epo wọn sí àárín n967 sí n1000. ọjọ́ àbámẹ́ta ni a gbọ́ wípé owó epo rọ̀bì ré kọjá $90 bárẹ́ẹ̀lì kan $90. bí a kò bá gbàgbé wípé ilé-iṣẹ́ ìfọpo dangote ṣe àlékún owó epo rẹ̀ pẹ̀lú àwáwí owó epo rọ̀bì tó ti hàn lọ́jà látàrí rògbòdìyàn tó ń lọ ní middle east. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi ní ọjọ́ ajé monday fún àkọ́tún ìròyìn. kí a tó lọ ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí youtube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.